Mommy, please be fast. We need more shirts. Wait now. Shebi na you dey do now. Mo bá ti ṣàwọn kan fún wa tẹ́lẹ̀, but we still need more shirts, ẹ jọ̀ọ́. O máa ní sùúrù ni. Okay, ma. Ó ti yẹn ṣe. Mọ́mí mo ti mọ́lé. Owó yín lọ́wọ́ wọn. Owó tó jábọ́ sí. Wọ́n dẹ̀ mú ẹ wò. You say wetin? Ẹ gbà mí. Owó tí customer kan máa san fún mi sí wa ni. Ṣé bíbí kò sí bẹ́ẹ̀ òun lélẹ̀? Ó tiẹ̀ ti dá. Ó ti dá. Gbọ́. Ẹ̀gbá ní dúró. Pẹ́ kí jọ ṣe ọwọ́ wùlẹ̀. Ṣé ọwọ́ máa wùlẹ̀? Wọ́n ní ṣé ọwọ́ wùlẹ̀? Ọ̀ya, give back to me. Olè. Hold on very well. Agola. Police, I want to call policeman. Má jẹ́ kó lọ o. Lọ́kẹ̀. Dìímú dáadáa, ó ti yẹ sí. Ọlọ́pàá ni mo lọ kọ́, ó bá dijọ́ mi tó bá rí owó ńlẹ̀lẹ̀ wá pẹ́ tó wà níbẹ̀ pẹ́ ìjọ sẹ́yìn kọ́lẹ̀ lówó. Olè. Ọ̀fọ̀n, ọ̀kànjúà, olè. But me and you know say na you thief this money now. Na your over sabi won't kill you. Tójú bá rí, ó yẹ kẹ́nu dá ẹnu tí yóò kì í dúró ní ṣàrọ̀ lẹ́nu yín ni. But you now know that you want to take me to police. Is it? Let me just go in peace. Go Lini. You are going nowhere. You are going prison on the key. Adani koko. Mọ́mí ẹ̀dá mo lè pa wọ́n kẹ́ tó dé o.